ولا نكلف نفسا إلا وسعها àwa kìí di ẹrù kan ru ẹ̀mí kan a kìí la nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn àyàfi nǹkan tó bá lè gbé. torí ẹ̀ tí a bá wo àwọn òfin eléyìí tí Allahu Azza wa Jal tó ṣe lórí àwa tá a jẹ́rú rẹ̀ nílé ayé ń bí, gbogbo bó tilẹ̀ wù káwọn òfin yìí kí wọ́n pọ̀ tó wọ́n sì jẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti pé gbogbo ẹ̀ lágbára wa ká láti lè tẹ̀lé láti máa múlò. nítorí pé kí ni Olúwa Ẹlẹ́dàá wa kí ló fẹ́ gbà nínú kó la nǹkan tí pa wò ní ká, nǹkan tí kò ní ṣeéṣe fún wa ọ̀la bọ́lọ́run, àǹfààní wo ló wà ńbẹ̀? nítorí pé gbogbo ohun tó Olúwa fi pa wá láṣẹ ńṣe ló fa àwọn nǹkan yìí pa wá láṣẹ nítorí ká lè bá a tẹ̀lé. toró ti kádàrá wípé nínú títẹ̀ láwọn àṣẹ yìí lóríire wà fún wa. àwa tá à ń fẹ́ ká ṣoríire dandan a gbọ́dọ̀ tẹ̀ láṣẹ eléyìí tó Olúwa Ẹlẹ́dàá tó fi pa wá. tó bá jẹ́ pé àtẹni tó tẹ̀lé àtẹni tí ó tẹ̀lé wọ́n jọ dọ́gba nípa àtúbọ̀tán tí ó dáa, kò bá ti sí ìtumọ̀ fún ìtẹ̀lé ti Allah. kò sì sí nǹkan kan tó Olúwa Ẹlẹ́dàá tó lábọ̀ wá lọ́rùn eléyìí tó ṣe pé agbára wo lè ká. kò sí nǹkan kan nínú tó lábọ̀ wá lọ́rùn eléyìí tó ṣe pé agbára wa kò lè ká. ní ìgbà míì ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa sọ pé agbára tàwọn ò lè ká nǹkan báyìí ju agbára tàwọn lọ, ṣùgbọ́n tó ṣe pé lódodo wọ́n kàn ń jánu, wọ́n fi ń wá wàwí ni. kò sí nǹkan ẹyọ kan eléyìí tí Allahu Azza wa Jal tó lábọ̀ wá lọ́rùn eléyìí tó ṣe pé agbára wa kò lè ká. torí ẹ̀ tó bá sọ pé àti ṣe sọ̀lẹ́ kò rọrùn, ìṣòro ápọn wàhálà wà ń bẹ, sọláàtì ètò àṣeyọ kan, sọláàtì márùn, suyam kákẹnuró láti ìgbà tí àlùfájàrí òdodo bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ kò rọrùn kò rọgbọ. owó tó ṣe pé ìwọ nìkan ló mọrú wàhálà tó ń ṣe, irú ìpọ́njú tó ń bá pàdé kó tó di pé orówó tẹ́lẹ̀ jọ. àwa ni ó ń mú nǹkan kan nínú owó ó yọ jáde ní zakat, kò náà kò fẹ́ rọrùn. bákan náà hajj ó ṣòro kéèyàn tó ṣe tawaf, pàápàá jùlọ nígbà táwọn ẹrú Allah tó ń ṣe tawaf bá pọ̀, kéèyàn tó sá Safa àti Marwa nígbà táwọn ẹni tí ń ṣe bá pọ̀, kéèyàn tó ti Mina téèyàn fi lọ sí Arafa ní ọjọ́ Arafa, pàápàá jùlọ táàrí mọ́tò tó lè gbé wa dán á ti Mina á rìn lọ sí Muzdalifa, á ti Muzdalifa á tún rìn dé Arafat, àtàrí mọ́tò wọlọ àtàrí mọ́tò wọlọ. nígbà tá a bá fẹ́ ti Arafa tá a fẹ́ wá sí Muzdalifa, eléyìí tó rọrùn jù fún gbogbo wa àtẹnitórí mọ́tò àtẹnitórí mọ́tò ní kárìnsẹ̀ sẹ́rìn yẹn wá rọgbọ ni. tá a bá sì ń bọ̀ láti Muzdalifa tá ń padà bọ̀ wá sí Mina, ẹsẹ̀ náà lálẹ́ rìn tó lè mú kí ìrìn wa yá, tí gbogbo nǹkan wá rọrùn. tabadébi tá a ti fẹ́ sọ̀kò táwọn èèyàn pọ̀ lọ́bì bá, tá a sì fẹ́ kẹ́nìkan kó fokò fọ́ wa lórí, tá a sì fẹ́ sọ̀rọ̀ lórúkọ pa sọ̀kò, níbo ló ti wá rọrùn? kò sí nǹkan kan nínú nǹkan tó Olúwa lábọ̀ wá lọ́rùn tí ọ̀rọ̀ Olúwa ní wala nukallifu nafsan illa la nǹkan kan bọ́ ẹ̀mí kan lọ́rùn látọ̀dọ̀ Allahu Azza wa Jalla.
ẹ mú wá kò sí kan nínú rẹ̀ tó ṣe pé ṣíṣe rẹ̀ kò lè fa kíkí, kò lè jẹ́ kí èèyàn fi ọ̀nà kan àbọ́nà míì ṣe wàhálà. Ṣùgbọ́n wọ́n sọ pé wàhálà tó wà nínú àwọn àjọsìn yẹn wàhálà tágbára kà ní. Ìgbà tágbára sì ti ká wọn má wulẹ̀ mẹ́nu bà ìpolú wàhálà kankan bọ̀ ọlọ́run eléyìí tágbára rẹ̀ ọ̀ka. Ẹ wá sídìí àwọn nǹkan tẹ̀ ń ṣe nínú ìgbésí ayé. Ẹ máa ń jẹun, ẹ máa ń mumi, ẹ máa ń wẹ̀, bẹ́ẹ̀ ni ẹ máa ń sùn, ẹ sì máa ń wọṣọ sọ́rùn. Èwo nínú àwọn nǹkan lọ́rọ̀ àti jẹun kìí ṣe pé iṣẹ́ tó ṣe tó fi oúnjẹ ti wà níwájú ẹ̀, omi ti wà níwájú ẹ̀, ibùsùn ti wà níwájú ẹ̀, omi ti wà ní balùwẹ̀, aṣọ tó wọ̀ òun náà wà nílẹ̀. Èwo ló rọrùn tí ò ní wàhálà? Kò sí. Tó bá kúndùn oúnjẹ tó jẹ́ bàkádù tó ṣe pé tó bá ti jẹun ò tí gbádùn, tó bá gbóúnjẹ kalẹ̀ lóúnjẹ tó dọ́sọ̀, irú ètí máa wọ ẹnu jẹ lóúnjẹ tó ṣe pé kó tó di pé èèyàn gbé dẹ́nu èèyàn ti máa dá tọ́mì. Ó rí i pé oúnjẹ nítorí pé oúnjẹ tó bá mú ọkọ̀ fi sẹ́nu rẹ̀ ó ṣeéṣe kó oúnjẹ wọn gbóná bí àmàlà. Ó rí i pé tó ń ti bó ti ṣe gbóná yóò máa mọ ọ lọ́wọ́, ó lè máa ṣe yéè, òní tìtorí rẹ̀ fílẹ̀. Jíjó tó ju ọ lọ́wọ́ kìí ṣe nǹkan tára fẹ́. Ó tún mọ oúnjẹ wọn sọ́sì náà fún tó bá ti dé inú rẹ̀ tàbí dénú rẹ̀ ó tún rí i pé gbígbóná rẹ̀ kò jẹ́ ọgbádùn. Kí á lọ́ máa wó mi eléyìí tó mú sí bóyá gbígbóná ìtọ́wà nù yóò tiẹ̀ fi ọ́lẹ̀ díẹ̀. Ó tún ní tìtorí ìpọ́njú, ìdààmú àti ìṣòro tó lẹ́lẹ́kejì. Tó máa ń sọ fún ọ pé ẹ wá ṣe sùúrù fún oúnjẹ ikó tutù, ó lè ṣe sùúrù. Ebi tí ń pọ̀ ọkọjá kó ṣe sùúrù. Kì í tiẹ̀ ṣe pé bí ń pọ̀ ọbẹ̀ ti dùn pọ̀ jù. Tọ́bẹ̀ bá wá dùn pọ̀ jù ṣé ló ní kó o máa fi nǹkan gbóná mọ́ra rẹ? Bẹ́ẹ̀ni, tó ń jẹ ọba ṣe tí ọba gbóná, kò gbóná débi pé yóò máa jọ ìrẹsì ní àtẹwà, màkàrónì, gbogbo ẹ̀ wọ́n dá síra wọn, wọ́n tún pẹ́yìn sí fún ọ. Dòdò náà wà ń bẹ, ẹran wà ń bẹ, wàrà wà ń bẹ, ẹja wà ń bẹ, bọ̀kọ̀tọ̀, gbogbo ẹ̀ náà kó sí fún ọ. Ìwọ nìkan tán. Ó rí i pé oúnjẹ ọkọ̀ bò wàhálà ni. Ọ dá sẹ́nu, ó lè lọ́mi bẹ́ẹ̀. Ọmọ fẹ̀yìn jẹ, ọmọ jẹ́lẹ́yìn, ọmọ jẹ́lẹ́yìn. Nígbà tó ọba tó fẹ̀yìn rẹ lọ dáadáa lọ́nà tí ò ní dá wàhálà sí ọ níkùn ni ló tó lè gbé mi. Bẹ́ẹ̀ lọ́ máa ṣe ní gbogbo ìgbà. Ọwọ́ abóúnjẹ yìí nígbà ọgbọ̀n, ọjẹ́ lẹ́nu nígbà ọgbọ̀n, kó tó lọ́mi nígbà ọgbọ̀n. Wàhálà ni àbí èsì wàhálà? Wàhálà ni. Ṣùgbọ́n lójú ọ̀nà pé ọ̀fẹ́ gbẹ́mí rẹ ró, ọ̀fẹ́ fò sánlẹ̀ kú lórí pé bí lọ́pàá kú, ó rí pọ́ farada. Kò sí nǹkan kan tó rọrùn nínú ìgbésí ayé tá a wà yìí. Ṣùgbọ́n nígbà tó ṣe pé àwọn àṣòro tó wà nídìí gbogbo tẹ̀ ń ṣe, àwọn àṣòro tó ṣe farada ni, kì í jẹ́ káwọn èèyàn máa pariwo. Kí wọ́n á lolúwa ní ká ṣe lẹ́sìn eléyìí tó ju agbára wa lọ. Kò sí wàláhì, kò sí. Ọ̀síyàm à ń ṣe láti ìgbà tí alifájàrí ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀, àjẹ àmú àjìnà sí ìbálòpọ̀, Olúwa fagbára wa ká. Èèyàn mélòó lẹ́nu àná tí sọ́ọ̀mù Ramadan ti bẹ̀rẹ̀ ni wọ́n sọ fún wa pé ó ti wọ́n sì ń bẹ lọ́spítù, a fẹ́ lọ bẹ̀ wọ́n wò. Tí wọ́n sọ fún wa pé nítorí àìkò jẹ, àìkò mu, àìkò níbálòpọ̀ náà lọ fa dídákú ìfàwọn. Èèyàn mélòó ńlá rí lábẹ́ àkọọ́lẹ̀ lẹ́nu àná sóní ipò ti kú yányá nítorí síyàmù Ramadan? Kò sí. Nítorí ẹ̀ Olúwa ṣe ní rọrùn. Nítorí pé gbèsè ayé tá a wà yìí náà ni
làwọn èèyàn ti máa sọ pé ó ti tó jẹta táwọn ti tàláhì bóòtọ́ ni bí rọ́bà ni torí kẹ́ lè bá ràn án lọ́wọ́ ó túmọ̀ sí pé ó lè fara dá báwo wá nìwọ tó ṣe pé iye wákàtí kan péréte ni iná àwọn fi ní kọ́ kẹ́nu ró kọ́ kára ró pẹ̀lú àníyàn mọ̀ ń jọ́sìn fún Allah ó tún agbálada lórí ẹ̀. bákan náà kí ló lè nínú owó ẹ̀rin táàfìkà lórí ẹgbẹ̀rún táàfìkà ẹgbẹ̀rún kìíní ẹgbẹ̀rún kejì ẹgbẹ̀rún kẹta ẹgbẹ̀rún kẹrin ẹgbẹ̀rún karùn-ún ẹgbẹ̀rún kẹfà kí ni wọ́n ń pè mílíọ̀n gan ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ogójì ló ní lọ́dún yìí tó ń yọ zakatu ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ tó bá di lẹ́ẹ̀mí tírú àsìkò tó yọ zakatu nínú rẹ̀ bá tún dé wòye tí ó ti péjọ sí ọlọ́ aláàánú ni Allah èèyàn ń yọ zakat látàrí pé ń yọ zakat àkókò kan wá tó tún fẹ́ yọ zakat tọdún mi wọ́n wá ń sọ wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta làwọn ti ń ṣírò gbogbo owó tó wà fún àwọn ò tí ì rí síta Allahu Akbar ẹ wo orí Olúwa ẹlẹ́dàá wa bó ti ṣe pọ̀ tó torí pé ń yọ zakat ìwọ dúró lórí pọ̀ yọ zakat ọ padà tálákà ju èkúté pápá bí tá ti ń gbá bọ́ọ̀lù lọ akramakumullah ó rí gbẹ̀ràn wọn fẹ́ pè lówó sẹ́mi pé ọ̀nà tá à ń fi ṣera wa pọ̀ ọ̀pọ̀ ju ń tọ́ta gan fi ṣe wa lọ ìwọ́n ń sáhùn ọ̀pá akẹ́nàmọ́ 40 million nígbèjọ́ tó bá yọ 1 million bẹ́ẹ̀ kó tó tún pé 40 padà àfà iṣẹ́ tí mẹ́ńbẹ́ pọ̀ kò sí wàhálà ó rí pé 40 tí ó bá fi dẹ̀mí ó lè ti kù 20 ó ti pàdánù ìdajì díẹ̀díẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ ó padà síbi tó ti ń bọ̀ ó tálákà tó ní nǹkan kan má Olúwa Ẹlẹ́dàá ṣe bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ zaka anabi sallallahu alayhi wa sallam ó ní ma naqusa malun min sadaqa zaka hajj nígbà táwọn èèyàn lọ sí hajj ìwọ sọ pé wò lè lọ torí pé sẹ mọ́kàlẹ́ wàhálà pọ̀ ń bẹ́ẹ̀ àwọn ẹni tó lọ ẹ bá ní bí wọ́n lónìí nípa àwọn wàhálà àti àwọn àdààmú eléyìí tán kojú níbi iṣẹ́ hajj ẹni tó lọ lọ́dún tó kọjá kò lè rántí ìdá kan nínú ẹgbẹ̀rún wàhálà tó ṣe má nídàá pé gbogbo tí agbára wa kà ní adúpẹ́ fún Allah ẹni tó lóun ò lè gba Islam nítorí pé àwọn ṣẹ́ tó wà ń bẹ sọ̀rọ̀ ẹ ṣe sọ̀láàtì lẹ́ẹ̀márùn lójúmọ́ báwo wá ní tó lọ́wọ́ bá fílẹ̀ lórí bó ti ṣe fílẹ̀ láàdọ́ta kí ni irú olúwa rẹ̀ ọba sọ ó kù 5 ìdá kan nínú 10 ìtọ́kọ́kọ́ lábọ̀ wá lọ́rùn ìbéèrè ni ǹjẹ́ nígbà tí Olúwa Ẹlẹ́dàá wọn tó mú kí sọ̀láàtì ó jẹ́ 50 tọ́kọ́ gbé lánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ sípa wa ká àbí òníkà ìbéèrè ni ẹ dáhùn sípa wa ká àbí òníkà wallahi ọkà torí pé òfin Olúwa Ẹlẹ́dàá wa ni pé wala nukallifu nafsan illa wus'aha àìlà nǹkankan bọ̀ ẹ̀mí kan lọ́rùn àfi tó lè ṣe wàláhì tí Allahu bá fi ilẹ̀ bó ti ṣe wà ipa wọ́ka ṣùgbọ́n àánú pọ̀ Olúwa ní sabaqat rahmati ghadabi àánú mi borí ìbínú mi
àánú ẹlẹ́dàá wa pọ̀ gan ìlọ́fà lolúwa fi gba àdúrà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tá nàbì Musa alayhi salam tó ń tọrọ lọ́dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n lọ tọrọ àdínkù ànábì sì lọ títí Allahu fi dínkù ó kù 5 torí pé àánú Olúwa wa pọ̀ ni ṣùgbọ́n tó bá ṣẹ́kù láàdọ́ta náà agbára wọ̀ bá kà torí di eléyìí kò sí nǹkan kan tó lu alábọ̀ wa lọ́rùn àfi kó jẹ́ pé agbára wa kà a lè ṣe a sì lè ṣe bÓlúwa ti ṣe pa wá láṣẹ ìdí nu tó fi lábọ̀ wa lọ́rùn àròyé ò sí o àlàyé kan sí tẹ́nìkan lè ṣe lórí wípé ìdí nì tóun ò fi gba Islam àbí ìdí nì tóun fi jẹ́ mùsùlùmí lórúkọ lásán tóun èfi tẹ̀ lófin Allah tá a fi ní kèfèrí lásán ni ọ torí pé gbogbo ohunkóhun tó bá fẹ́ fi ṣàwáwí ohunkóhun tó fẹ́ fi ṣèkẹ́wọ́ kò sọ̀rọ̀ ń bẹ̀ nígbà tá a máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ẹ rí i pé púpọ̀ nínú wọn lè má fetí sí nǹkan tó olùkọ́ ń sọ á ń bọ̀sibọ́sí wọn fi làákàyè sí olùkọ́ iṣẹ́ tó ń gbà ní pé kó ṣàlàyé ó sì rí dájú pé òun jẹ́ káwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mọ rírì àti bàbàrà ní tó ń bá wọn sọ nítorí kó má bàa jẹ́ pé wọ́n kàn sí wọn wá sílé ẹ̀kọ́ ni wọn ò wá kẹ́kọ̀ọ́ kankan bí olùkọ́ gba gbogbo ìyànjú tó lè gbà níṣẹ́ làwọn ọmọ ni wọ́n ń kọ́ pàkọ́ sí olùkọ́ tí wọ́n ń sánpá táwọn ń bẹ nínú ọmọ ọwọ́ ni kí ni tí dérò rẹ ń sọ táwa náà ò ti mà tẹ́lẹ̀ kò sí wàhálà ìdánwò dé iná ni ìdánwò gbọ́dọ̀ máa wà ìdánwò náà ni yóò fi àlà sí ọ̀nà òkú ọ̀lẹ táàfin mà ṣé nǹkan tí wọ́n rán wá ṣe nílé ẹ̀kọ́ tó náà ní í ṣe àbí ọ̀jẹ́ bẹ́ẹ̀ nínú ọmọ 100 tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ ní yàrá akẹ́kọ̀ọ́ kan ọmọ 5 péré àwọn ni wọ́n ṣàṣeyege ọmọ 95 gbogbo tiwọn wọ́n fìdí rẹmi wọ́n forí sánpá gbogbo wọn kò sí ètò yege nu wa ṣé ẹnu ń bẹ fún wa tá a fi lè bu ẹnu ẹ̀tẹ́ lórí olùkọ́ yẹn rárá o ní tá a fi lè bẹnu ẹ̀tẹ́ lólùkọ́ oníkọjá pé gbogbo ọmọ 100 tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n fìdí rẹmi pé kí lọ kọ́ wọn kàn gbowó lásán nígbà tó ṣe pé iṣẹ́ lẹ́gbàá ẹni mójútó sẹ́ ẹnu wọ́ọ́rọ́ ọ̀rọ̀ àwọn ńgbà tí èèyàn 5 ti ṣàṣeyege nínú èèyàn 100 kò sẹ́ni náà tó lè bá wí nǹkan tákà lè wí ni pé báwo ló ti jẹ́ ká dúró àwọn wọ̀nyí táwọn ò ṣàṣeyege oní ò lè sọ pé ẹbí wọn léèrè wọn kọjú mẹ́kọ̀ọ́ gbogbo ìgbà tá a máa ń ṣàlàyé fún wọn gbogbo ìgbà tá à ń ṣe àkàwé ńṣe lọ́pọ̀lọpọ̀ wọn máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì nínú wọn yóò tẹ máa browse wọn ṣe bí ìgbà tó ṣe pé ìgbà tó kúkú rí sẹ́ni wọ́n gbaṣẹ́ tíṣà àbùkátà ọ̀rọ̀ tó ń bá wa sọ tó àṣírí wa tú lónìí ta ló yẹ kó wọn bẹnu àtẹ́lù kò sẹ́nìkan bí ìbá sórí ara wọn torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tí wọ́n bá wá pẹ̀lẹ́nu rúnrún rẹ̀ tó sọ pé ya Rabb àwọn nǹkan tó wà nínú Islam wọn ju agbára mi lọ ìdí nu tí mo fi ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán tí n fi tẹ̀ láwọn àṣẹ rẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa yóò sì kó àwọn ẹrú rẹ̀ hàn gbogbo àwọn eléyìí náà àwọn ẹ̀dá tí mo dá ni kí ló dé táwọn fi tẹ̀lé tí wọ́n tẹ̀lé tó bá ṣe pé ká lágbára ni èmi ni mo dá gbogbo yín agbára tá a fún wọ ó tún ju tàwọn wọ̀nyí lọ kí ló dé ajẹ́pọ̀ ṣàṣewọ́ náà ni eléyìí tó túmọ̀ sí wípé ọ̀fẹ́ yàwó Olúwa Ẹlẹ́dàá wa ṣe lófin lórí rẹ̀ pé wọ́n lọ́ọ́ máa bọ́ ìyàwó jíjẹ rẹ̀ mímu rẹ̀ ibùgbé rẹ̀ aṣọ tí wọ́n máa wọ̀ sọ́rùn ìwọ lọ́ọ́ máa ṣètọ́jú rẹ̀ ọwọ́ adébẹ̀ tán ọwọ́ aṣọ pé ìfi ṣe kà Allahu náà rí dákun gbé ẹnu rúnrún sàn torí pé táàbà tó bá bọ́ ọmọ ṣe a kì í ránṣẹ́ palákàrà
tálẹ́ńtì tó túláàsì rẹ kò fẹ́ yàwó obìnrin ń wù ọ́ ni tóbìnrin bá ń wù ọ́ tó o bá lè gbé ìnáwó rẹ̀ ọmọ ṣe sùyàm torí pé sùyàm yìí yóò dàbí ẹni tẹ ọlọ́dàá ni kò ní jẹ́ kí ọpọlọ rẹ kó máa ronú obìnrin kídì rẹ kó máa lélẹ̀ ìyà ipò ń wo obìnrin nítorí pé ò ní nǹkan tó lè fi gbé ìnáwó rẹ̀ òní wá wájú ọ̀gbìn dàlùkìyàm kó máa sọ fún Olúwa Ẹlẹ́dàá pé ọ̀rọ̀ ó ṣàánú mi ni ó ṣàánú mi ìrówó tọ́jú ìyàwó rárá o lè rówó tọ́jú ìyàwó tó bá sì pọ̀ ọba ma ojúṣe rẹ lójúṣe ọba kọjú mọ́sẹ́ ọba tẹpá mọ́sẹ́ ìṣe dandan òun náà ní kọjá pé ojoojúmọ́ lẹ́ẹ̀ máa jẹran pẹ̀lú oúnjẹ tẹ̀ ń bá ń jẹ oúnjẹ gangan tán lè fi gbẹ́mìí ró ó gbìyànjú láti pèsè rẹ̀ ìṣe dandan òun náà ní kọjá pé aṣọ olówó iyebíye táwọn ẹni tó lówó tó ń rà fáwọn ìyàwó wọn ìṣe dandan ní kọjá pé iná níwọ náà rà fún ìyàwó rẹ̀ torí pé gbàgbára rẹ̀ ti ṣe má iná ló yẹ kó máa ṣe má ṣe tó ju agbára rẹ̀ lọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ni ọjà ẹjọ́ tó bá di jọgbìn lọ kìyà ìyàwó ẹyọ kan ó sojúṣe lórí ẹ̀ ìyá ń jẹ òun lọ́mọ bí ṣe ń jẹun òun lọ́mọ bí ti ṣe ń sanwó ilé tẹ̀jọ́ ń gbé òun lọ́mọ bí ti ṣe ń dáṣọ sọ́rùn kódà àwọn ọmọ òun lọ́mọ bí ṣe ń bọ́ wọn ó sì tún lọ gbìyànjú láti fẹ́ ìyàwó ẹlẹ́kejì tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ aláìmẹ̀tì kàn ní wọn nítorí Ẹlẹ́dàá tó lábọ̀ wọn lọ́rùn pé kí wọ́n máa ṣe kò tí ì lè pé lórí èèyàn kan ó sì tún sánà láti fẹ́ kejì ojú kòkòrò burúkú tẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sí kó ronú àti fẹ́ ìyàwó mi olú Ẹlẹ́dàá nǹkan tó lè rù kò dírù ọ́ wọ́n tó tí ì lè tọ́jú ìyàwó ẹyọ kan sọ́nà ló dìrú ọ pé kó fẹ́ ìyàwó kejì ọwọ́ ní kádàrá ni òkè kádàrá tó ní kó fẹ́ ìyàwó méjì kádàrá ó yẹ kó mú ọ lè ṣiṣẹ́ ẹni tó ṣe pé kò lówó tí ń yúnra kò lówó ó tún yúnra ó ń sọ pé iṣẹ́ àmọ́ bá wọn kẹ́rù sí mọ́tò ọ̀yẹ́hùn ok iṣẹ́ àmọ́ bá wọn kẹ́rù sí mọ́tò kọ̀ yọ tó sì sọ fún ọ pé gbogbo báàgì kan ráìsì tó bá fi lè bá wọn gbé sí mọ́tò ó gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ṣeré ni ó wá gbé mẹ́wàá ẹgbẹ̀rún 5 lọ́wọ́ àbí sinmi má para rẹ̀ má pọ̀gọ́rùn ni wọ́n gbé nítorí pé ẹni tó bá lu ara rẹ̀ ńlòkulò nítorí pé lè bá àpawó ń pakúpa owó tó pa ń pakúpa kò ní ṣe tọ́jú rẹ̀ ń gbọ́ bá wó kalẹ̀ tó bá ti gbé 10 ọ̀pọ̀ ẹgbẹ̀rún 5 lónìí Allah bá falùbáríkà sí máa lọ lé tó bá tún di lọ́la wá kò mọ́sẹ́ ó ní ẹni tó bá báyàn pàdé ń bẹ̀ kí ni kí wọ́n máa sọ ń po olúwa rẹ̀ kí wọ́n sọ wípé ọ̀kan náà àti bá wọn lóòdù ráìsì ìníṣẹ́ rẹ̀ kí ló burú bẹ́ẹ̀ wọ́n sọ pábùkù ni wọ́n máa pa àwọn ọmọ olúwa rẹ̀ ní àwọn ọmọ bàbá tí máa lóòdù ráìsì wọ́n máa pè ìyàwó olúwa rẹ̀ ní ìyàwó ọkùnrin tí máa lóòdù ráìsì yóò bá wọ́n fẹ́ràn àwọn akọ̀kan tí ò ní láárí iná lọ́pọ̀lọpọ̀ fi yakú rẹ̀ tẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ yọ máa retí ẹni tó fún lówó ọ̀fẹ́ èwo lọ́kàn ní lábùkù jù sẹ́nu kọ́ lọ ṣiṣẹ́ kọ́ pawó tó lálùbáríkà àti kó jókòó gbé bàbá o ọwọ́ yóò máa ròkè ẹgbọ́rọ̀ ok ṣé ọwọ́ tí ẹ rókè lórí òfò ni ṣebí sẹ́nu òun ṣe tọwọ́ tí ẹ fi rókè ìwọ wàá fẹ́ kàn án ṣe wàá fẹ́ jókòó kojú kan náà no iṣẹ́ tẹ fi lọ mí yóò tún lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn tó bá jẹ́ bàbá sí ọ pé ẹ lápẹ kìlọ̀ fún lágbájá o àṣì aburú ní ròrò mi kí la ṣe èrò rẹnu nígbà tó jẹ́ pé àwọn bàbá náà wọ́n mọ Yorùbá àwùjọ tó ń gbé náà bàbá àtijọ́ mi má fi sẹ́ lọ mọ́ má bínú kò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ so eléyìí túmọ̀ sí wípé ìgbà tí a wà tá a fẹ́ kàn sí
àmọ́ wá sá fún tọ́jọ́jú sí wa kò yẹ kó rí bẹ́ẹ̀. ọmọ rẹ o gbọ́dọ̀ wọ́nà tó fi tọ́jú wọn, o gbọ́dọ̀ wọ́nà tó fi dáa fún wọn. gbogbo ọlọ́mọ láyé wọn kàn bímọ lásán, kálukọ́ máa mú ọmọ rẹ̀ bí ó ti ṣe dáa, bí ó ṣe lọ síwájú nípa ẹ̀kọ́ rẹ̀, tí ó jọmọ tó ṣe mú yangàn láwùjọ. kíkà ṣe pé ká bímọ kalẹ̀ ká má tọ́jú ọmọ, ká má mójútó ọmọ, bí ìgbà tó ṣe pé obìnrin bí kalẹ̀ fáti kò má wàhálà ni. kò yẹ kó rí bẹ́ẹ̀, tó kò sí nǹkan kan tó lu alábọ̀ ọlọ́run tó lè ṣe, kò sí. torí ẹ̀ gbogbo nǹkan tó lu ẹlẹ́dàá tó lábọ̀ wá lọ́rùn, gbogbo ẹ̀ nípa wa ká. ṣe dáadáa sóbì rẹ, gbọ́dọ̀ ti fẹ́ sọ pàgbára rẹ ọ̀ka. nínú tó ní náà lÓlúwa ti ní kó fún wa, nínú tó ní kọ̀ bí ọ pé kọ́ lọ jalè. òbí ò sì gbọ́dọ̀ máa wọ ọmọ tiẹ̀ sọ́mọ ẹlòmíì pé kí ló fún mi lẹ́gbẹ̀ẹ́ tí lágbádá mú wá fún ya tiẹ̀ ń jó ni. àbí ẹ bá kúkú fẹ́ lẹ́yìn kẹ́ sọ́dọ̀ mọ́ kẹ́ lé mi dànù, torí tágbára kálukú ká ni. Allah ò ní bí ọ́ o nípa nǹkan tó lágbára lórí ẹ̀ pé kí ló dé. Allah ìṣedọ́gba ní gbogbo ìṣedọ́gba. ǹjẹ́ ó máa bi wá léèrè ni pé èyí tí pa wá ká, èyí tágbára wá ká, kí ló mú wa má ṣe é? wọn ò ní bí ọ́ nípa tágbára rẹ̀ ọ̀ká. wọ́n ní kádásí ti Allah. ipá mi sì ká kí n gbé 20 million kalẹ̀. kàkà kí wọ́n gbé 20 million kalẹ̀, mo bá kú mú 2000. wọ́n ní ṣebí ṣe Allah ni. yọ Allah bá rí i pé yọ jẹ́ ṣíṣe, yóò kúkú mọ̀nà tí ó fi jẹ́ ṣíṣe, ó ní Allah. ok, ẹnìkan nínú àwọn èèyàn òun á gbé 200 million ó gbé kalẹ̀ nítorí pé ipá rẹ̀ ká, ó sì ní tó lè fi ṣe, ó gbé kalẹ̀. tó bá jẹ́ pé kò bá gbé 200 million yẹn kalẹ̀ nígbà tí ipá rẹ̀ ká, Allah ó bi léèrè níjọ́ gbẹ̀ndẹ̀ kìyàm. kí ló dé tó yẹ pé ńgbà tí wọ́n ní kó gbówó kalẹ̀ 20 million ló gbé kalẹ̀, ipá rẹ̀ sì ká kó gbé 200 million kalẹ̀ láì jẹ́ pé nǹkan kan ṣe káràkátà rẹ̀. ìwọ tó yẹ pé kàkà kí wọ́n gbé 20 million kalẹ̀, 2000 ló fi kalẹ̀, Allah ó bi ọ́ léèrè níjọ́ gbẹ̀ndẹ̀ kìyàm. agbára rẹ̀ ká kó gbé 20 million kalẹ̀ tó gbé 2 million kalẹ̀, àti 20 àti 2 ń bọ̀ lọ́wọ́ lónìí. owó ayé náà la fi sí. tí wọ́n bá ti fi ṣe ń tọ́tọ́tọ́ yẹ, ẹsẹ̀ rí òní láyé yìí gan ni Allah ó ti san àdìpèlé fún ọ tí wọ́n gan rí. ní èsìn tí wọ́n ní ká dá sí ti Allah, tí mo fi 200 million dá sí, àwọn míì ń wò pórí mi ò pé Allahu Azza wa Jal ó ti mú kí owó mi kó di trillion. ní gbogbo ìgbà yẹn, gbogbo owó tí mo sì ní láyé 500 billion ni. ìyẹn ni pé 500 million ni mo ní, nínú 500 million ni mo ti mú 200 million. Olúwa ti wá sọ owó di trillion. Allahu Akbar. nǹkan tí o lágbára láti ṣe ni Allah ó bi ọ́. o lágbára láti máa ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀, kálukú kọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ tiẹ̀, ó wá takú sọ́dọ̀ ètò ọ̀fẹ́ káyìn. òun lọ ládùn òyìnbó, òun lẹni tó ṣe pé kò yẹ kó jìnnà sí, gbogbo ojoojúmọ́ ọ̀dọ̀ rẹ̀ ló sùn. ìyàwó kìíní, ìkejì, àtẹ̀kẹta ó ti wọlé wọn, ilẹ̀ ti ta. látijọ́ tí ìyàwó tọ́kẹ́yìndé tó ti délé ló ti wọ yàrá àwọn mímà. ọlágbára láti lọ lé kálukú ọlọ́ọ̀bí ọlẹ́rìn níjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà, nítorí pé wala nukallifu nafsan illa wus'aha. àwọn ìdí ẹrù kan ru ẹnìkan àyàfi tó lè ṣe. kákìí sára jàmá, a lè má dọ́gbọ́n fúnra wa ká má parọ́ fúnra wa. ẹlẹ́dàá wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá fún.
ta ló fún wa lọ́gbọ́n náà? Kò sí rọ́ta fẹ́ pa fún. Ó ní al-Muhaymin, ọba arínúròdì, kò sí nǹkan tó pamọ́ sí. Torí di eléyìí ẹ jẹ́ ká mójútó àwọn ojúṣe wa, àwọn tó lu alábọ̀ wa lọ́rùn, ẹ jẹ́ ká mójútó. Olúwa ní wa ladayna kitabun yantiqu bil-haqq. Olúwa Ẹlẹ́dàá ó ní gbogbo ntẹ́ máa ń ṣe láyé ẹ̀ ń ṣe pamọ́ ni o. Kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe tó gbé, kò sí ntẹ́ ẹ sọ lásọ gbé, àti ṣíṣe àti sísọ àṣepamọ́ ni. Kò sì sí kékeré, kò sí ní ńlá. Dábàá pé àwọn wọ̀nyí wọ́n wẹ́ pọ̀ níjọ́ ni màlẹ́kà ara yìí láti máa kọ gbogbo eléyìí. Màlẹ́kà kọ, màlẹ́kà kọ. Olúwa Ẹlẹ́dàá wa kìí ṣolùgbàgbé. À ń bọ̀sibọ́sí kò sí ń tá a sọ, kò sì sí ń tá a ṣe tọpamọ́ sí màláìkà àbí tí ọ bọ́ lọ́wọ́ kíkọ́ lẹ̀ màláìkà. Gbogbo ẹ̀ pátá ni màláìkà ọkọ̀. Torí ẹ̀ kò sí ọgbọ́n, kò sí ète téèyàn lè mà, téèyàn lè fi jàjàbọ́ lọ́wọ́ ìwé àkọọ́lẹ̀. Wa inna alaykum la hafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun. Àwọn alákọ̀wé alápọ̀nlé làwọn màláìkà, wọ́n mọ gbogbo ń tàǹbà ń ṣe, wọ́n sì máa kọ́lẹ̀. Olúwa tún ní ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ pátá, ó kéré ní àbọ̀pọ̀, ẹ sọ lẹ́ni tó gbóhùn sókè àbẹ́ wí ní jẹ́jẹ́, ẹ sọ ní fìtílà àbẹ́ sọ lókùn, gbogbo ẹ̀ pátá iná ni màláìkà ń kọ́lẹ̀. Torí de eléyìí ìwé yìí ń bẹ lọ́dọ̀ Allah tó ṣe pé ibẹ̀ ni wọ́n kọ àwọn iṣẹ́ wa sí. Olúwa Ẹlẹ́dàá ó sì ṣèṣirò fún wa lórí àwọn tí wọ́n kọ lẹ̀ lé wa lórí yìí báyìí. Ìwé yìí nǹkan kan kì í sọnù mẹ́ni tí ó kọ lọ́wọ́. Gbogbo nǹkan sì kọ bẹ́ẹ̀, nǹkan kan kò lè mú nǹkan kan parẹ́ kúrò ń bẹ́ẹ̀. Kìí ṣe bíi tiwa láyé ń bí. Àwa náà máa ń lákọọ́lẹ̀ láwọn àkọọ́lẹ̀ tó ṣe wípé ó lè mú kí àwọn ẹni tí wọ́n bá fẹ́ ṣèjàmbá wọ gàù. Ṣùgbọ́n tó bá kù dẹ̀dẹ̀ wípé a fẹ́ ṣèwádìí fínífíní lórí ní táwọn èèyàn yìí ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ tó ti wà, ó ṣeé ṣe kó jẹ́ pé tíjọ́ àkọọ́lẹ̀ bá ń kọ̀la ká gbọ́ pé iná àbáàdì kan ṣẹ́yọ níbi tá a kó àwọn fáìlì pamọ́ sí. Gbogbo eléyìí máa ń ṣẹlẹ̀ láyé. Kò sí iná kan tó lè ṣẹ́yọ níbi tó lù wá kó ìwé iṣẹ́ kálukú sí. Iná wo ni ó jòwé lọ́wọ́ màláìkà? Báwo ni àwọn fáìlì ṣe lè bọ́ sómi? Kò lè ṣeé ṣe. Olúwa Ẹlẹ́dàá wa gbogbo ń tó bá kọ́lẹ̀ lórí kálukú kò sí ní tó lè parẹ́ o. Olúwa ní wa ladayna kitabun yantiqu bil-haqq. Àwọn ìwé kan bẹ lọ́dọ̀ wa tó ṣe pé òdodo ló máa ń sọ, òdodo ló máa ń wí. Gbogbo ń tó kọ nípa kálukú wa ẹ bá ń bẹ̀. ń tó ṣe bó ti ṣe ṣe gan lọ́ba ń bẹ̀. Màláíkà kì í gbàbọ̀dẹ̀ sáàtì ẹ̀rí dáàbì sọ pé dákun ṣàánú mi, ntọ́ bá dáa ni ọmọ kọ́ fún mi, ntí ọba ti dáa dákun mójúkó ń bẹ̀ mọ́kọ́ yóò dáa fún ọ mọ́kọ́. Àlè ṣe bẹ́ẹ̀ fún màláíkà. Ẹni tá a rí òun náà la lè máa fi lọ́kú lọ́lọ́, òun náà la lè máa tọrọ jàǹbá lọ́dọ̀ rẹ̀ kún wa pẹ̀lú wa nídìí jàǹbá tá a fẹ́ ṣe. Màláíkà kì í sì sọ jàǹbá. La ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. Àwọn màláíkà kì í ṣe Allah lórí àṣẹ tó bá fi pa wọn, ní tó bá ní kí wọ́n ṣe gangan ni wọ́n á máa ṣe. Ìwé yìí ń bẹ o, kò sí bá a ti ṣe fẹ́ ṣe. Wa hum la yuzlamun. A ò sì ní sáàbò síṣẹ́ nìkan, a ò ní sáàbò síṣẹ́ nìkan, ò ní ṣiṣẹ́ mẹ́wàá. Àwọn míì ò rí kan sí ẹja dín tí ẹ náà kù díẹ̀, màláíkà ò ní ṣe bẹ́ẹ̀. Ṣé báyìí máa pè nílé ayé ń bí láwọn ilé ẹ̀kọ́
nígbà tí pàápàá àwọn ilé ẹ̀kọ́ gíga nígbà táwọn ọmọ bá ṣèdánwò, ìgbà tí àwọn olùkọ́ tí wọ́n bá máa yẹ èsì ìdánwò wọn wò, tí wọ́n máa bá wọn fàmì sí ọgbà àti ọ̀gbá, wọ́n máa ń fi àlàkalẹ̀ kan lélẹ̀ wípé nínú ìdánwò yìí gbogbo ohunkóhun tó máa bá rí kọ́kọ́, gbogbo bó tilẹ̀ wù kó dáa tó, ẹ má jẹ́ kí àmì tẹ́ fún kó tayọ nǹkan báyìí. Subhanallah, ẹ má jẹ́ ká àmì tẹ́ fún kó tayọ nǹkan báyìí. Àti iṣẹ́ ẹ̀ wa wọn ò ní fi nǹkan kan ṣe àdínkù fún wa nínú oore tá a rí ṣe, wọn ò sì ní di aburú rù wá èyí tá a ṣe. Kódà àwọn aburú wa tá a ṣe Olúwa Ẹlẹ́dàá wa nú pọ̀. Allahu man ṣe wa ya'fu an kathir, yóò ṣàmójúkúrò fún wa lórí ọ̀pọ̀lọpọ̀ aburú, àìdá aburú tá a ṣe Allah ṣàmójúkúrò fún wa. Torí ẹ̀ ọkàn wa balẹ̀ o. Nínú àmì pọgbà ìjọgbìn dàlùkìyàmọ gbọ́, òun náà ní kò jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀. Kò sí ní tó ṣe tó gbé, kò sí ní tó ṣe tó gbé. wa ma anfaqtum min nafaqatin aw nadhartum min nadhrin fa inna Allaha ya'lamu. Gbogbo owó tẹ́ bá ná, gbogbo ìlérí tẹ́ bá ṣe, gbogbo ẹ̀jẹ́ tẹ́ bá jẹ́, ẹ lọ mọ̀ dájú kó ló àmọ́ o. Kò sì sí nǹkan kan tí máa gbé lọ́dọ̀ rẹ̀, kò sí nǹkan kan tí, kò sí bó sì lè kéré tó, kò sí nǹkan kan tí máa gbé lọ́dọ̀ rẹ̀. Torí ẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀. Àwọn alábòsí kan sí tí wọ́n lè lọ wọ́nà láti lọ tojúbọ̀ wo iṣẹ́ rẹ̀, láti bàjẹ́, láti lọ forú gbé kí wọ́n kọ̀kọ́ kúkọ síbẹ̀ nígbà tí dáadáa kún bẹ̀. Ò ní fòyà. Gbogbo ọ̀rọ̀ wa bàbá ṣe dáadáa bá pàdé, bàbá ṣe ṣàìdá bá pàdé, kò sí nǹkan kan tí ó mú nǹkan kan kú ńbẹ̀. Lẹ́yìn náà lolú Ẹlẹ́dàá wa ló wá ń bá àwọn kèfèrí wí àtàwọn ọ̀ṣẹbọ àtàwọn Qurayshawa. Olúwa ní bal qulubuhum fi ghamratin min hadha. Ọ̀rọ̀ orí bá ń ti ṣe ń wí, ọkàn àwọn kèfèrí, ọkàn àwọn ọ̀ṣẹbọ ó jẹ́ ọkàn tó ṣe pé inú ìfọnúfọ́ra ńlọ́wà sí Al-Qur'ani tó Olúwa sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Nǹkan gbàgbé ni wọ́n fa Al-Qur'ani sí. Kí ni tá a fẹ́ fi ṣe? Sẹ́lẹ̀m láwọn àjòkòtì torí kí wọ́n ti wá gbọ́. Ìgbà tí wọ́n gbọ́, wọ́n ṣe làákàyè sí ní Al-Qur'ani sọ. Torí pé ẹni tó mọ̀rọ̀ sọ kọjá gbogbo sísọ ni wọ́n, sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá láhán ni wọ́n. Ká sọ̀rọ̀ ká yọ kò mọ́ òkun rẹ̀ ń bẹ fáwọn Qurayshawa. Ká máa bá ní sọ̀rọ̀ kọ́rọ̀ wọn máa sọ̀kalẹ̀ sínú ọpọlọ ń bẹ fún wọn. Torí ẹni tẹ́ bá wo àwọn Al-Qur'ani tó sọ̀kalẹ̀ Mẹ́kà, ẹ rí i pé àwọn gbólóhùn tó nípa l'Olúwa fi ń bá wọn sọ̀rọ̀. Èyí tó ṣe pé tó bá gbọ́, àwọn náà mọ̀ pé kí sọ̀rọ̀ èèyàn lélẹ̀, wọ́n sì dán wò bẹ́ẹ̀ lóòótọ́. Sọ̀rọ̀ òpè náà lélẹ̀ kọjọ́, sọ̀rọ̀ alágbègbà lélẹ̀ kọjọ́. Torí pé àwọn náà mọ̀ pé àwọn òpè náà àti alágbègbà wọ́n lọ́fọ̀. Ọ̀fọ̀ láyé nínú gbogbo èdè kìí ṣe bí èdè tí gbogbo èèyàn máa ń sọ jáde lẹ́nu tí máa yé. Ọ̀gbọ́fọ̀ àwọn Yorùbá náà ni àwọn ọ̀rọ̀ kátakátá, àwọn ọ̀rọ̀ kátikáti yóò kún bẹ́ẹ̀. Wọ́n lè máa pe àwọn gbólóhùn bíi 10 kó ṣe pé ìtumọ̀ 7 nù rẹ̀ kò yọ. Bẹ́ẹ̀ lọ́fọ̀ máa rí. Bẹ́ẹ̀ náà làwọn alágbègbà, àwọn aláwo nínú àwọn Lárúbáwá náà, táwọn náà bá ń pe èdè tí ń jáde lẹ́nu wọn, ẹ máa gbọ́ tọ̀mtọ̀mát, àlàálát, gbogbo àwọn tó lẹ́pàá àmàtúmọ̀ wọn ni wọ́n máa jáde lẹ́nu wọn. Wọ́n rí i pé kọjọ́rọ̀ alágbègbà, kọjọ́rọ̀ òpìdán, kọjọ́rọ̀ àwọn akéwì. Wọ́n ní gaskiya ọ̀rọ̀ tí ń bá wa sọ ọ̀rọ̀ Allah, ọ̀rọ̀ Allah. Tó bá rán ọmọ lámàá lọ pé ìwọ kúkú gbédè jù wá lọ bá wa gbọ́n tí Muhammadu sọ. Ìgbà tó bá lọ, tó bá dé, tó bá ti fẹ́ mẹ́nu lé pé mo gbọ́ ọ̀rọ̀ tákéwì sọ kò sí ètí mà, ọ̀rọ̀ àwọn babaláwo kò sí ètí ń gbọ́, ọ̀rọ̀ àwọn alágbègbà ìwọ ni ìdámà.
amọ́rọ̀ tí Muhammadu sọ ìkọ̀jọ̀ kánú gbogbo ẹ̀ ó ní láti jọ́rọ̀ Allah bẹnu sáwọn ó ti fi dán mú ọ. torí ẹ̀ wọ́n wá sọ alukurani di nǹkan àgbàgbé wọn àkákún síbẹ̀ lÓlúwa máa ń sọ ọ̀rọ̀ tí mú ní sórí ire kalẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n tí wọ́n fọnú fọ́ra nípa rẹ̀ tẹ́lómi ó tún ya inú rẹ̀ rúnrún láti máa sọ pé oríire tó ń kò sí ní alukurani níbo wá lórí ire rẹ wà o tó bá lórí ire rẹ ò sí ní Islam bó lórí ire rẹ wà torí bí Islam ló ní gbàdíjọ́ gbẹndàlùkìyàm alukurani ló ní gbàdíjọ́ gbẹndàlùkìyàm anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló ní gbàdíjọ́ gbẹndàlùkìyàm téèyàn kan bá wá sọ pé òun lè máa ṣẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam títí díjọ́ gbẹndàlùkìyàm látijọ́ tí Allah tó ti ṣe anabi sallallahu alayhi wa sallam lánàbì ìránṣẹ́ rẹ̀ ẹ sọ fún nítọ̀npẹ́ ní àná ni ó sí lórí ẹ̀sìn kankan téèyàn kan bá sọ pé ìwé kan bẹ tó lè máa tẹ̀lé yàtọ̀ sí alukur'an látijọ́ tó lówó ti fún anabi sallallahu alayhi wa sallam lálùkur'an gbogbo nǹkan yòówù tí máa ń ṣe tó yàtọ̀ sí pé alukur'an ní ń tẹ̀lé díjọ́ pé ndàlùkìyàmà ẹ fi iye pẹ́ ní àná ni lẹ́yìn kan bá sọ pé anabi kan wà ìránṣẹ́ kan wà tóun wọn máa tẹ̀lé yàtọ̀ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam díjọ́ pé ndàlùkìyàmà ẹ sọ pé ní àná ni torí ẹ má jẹ́ ẹni tó ṣe é pé ọwọ́ afa alukur'an sí pàkọ́ rẹ̀ òní dààmú pẹ̀lú rẹ̀ Olúwa ní bal qulubuhum fi ghamratin min hadha ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ro ṣùgbọ́n ṣe làwọn kan wọn lọ́jẹ́ ní tó ti fọ́nú fọ́ra sí alukur'an wa lahum a'malun min duni dhalika hum laha 'amilun àti kí wọ́n láwọn ẹsẹ̀ kan tó yàtọ̀ sí ìṣẹ́bọ tí wọ́n ti ń ṣe ní ìsìn nínú àwọn ẹsẹ̀ bú àwọn ẹsẹ̀ pálapàla tó ṣe pé wọ́n ó ṣe náà ni wọ́n láwọn ẹsẹ̀ bú mi yàtọ̀ sí ìṣẹ́bọ tẹ́ rí wọn lórí rẹ̀ yìí tó ṣe pé wọ́n ó ṣe náà ni kó tó di pé wọ́n kú láyé torí pé Olúwa Ẹlẹ́dàá ó ti pè bùbù fún gbogbo ọmọ aná irú ìyà tí ó jẹ nínú iná ó sì níṣẹ́ tí ó ṣe tírú ìyanu tí ó fi tọ́ sí tí ó bá ti ṣiṣẹ́ ńlá ṣe pé báwo ni ó ṣe jẹ̀yà ńlá jẹ pé torí Olúwa lọ wọn lára títí tí wọ́n fi ṣiṣẹ́ ńlá ṣe pé wọ́n lè bá lọ jìyà wọn lájẹ pé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní táà ń ṣe lónìí kọ́ lọ́jà báwo lọ́rọ̀ wọ́n padà já sí báwo la fi lé ayé lẹ̀ ńlọ́jà torí ẹ̀ náà sọ pé innamal a'malu bil khawatim eléyìí tó jáde nínú iṣẹ́ ńláṣẹ kágbá kí ló ṣe tó fi kó láyé ńlọ́jà kí ló ṣe tó fi kó láyé ńlọ́jà ẹ̀rí nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam hadith Abdullah ibn Mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam oni inna ahadakum la ya'malu bi'amali ahli al-janna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها dájúdájú mo búra فوالذي لا إله غيره mo fọba tí ò sẹ́lòmíì tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan wọ́n fi búra wípé inna ar-rajula dájúdájú èèyàn kan la ya'malu bi'amali ahli al-janna ó lè máa ṣiṣẹ́ ọmọ al-janna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' títí tí ó ṣẹ́kù láàrin rẹ̀ tí ó fi wà al-janna kò ní jù gbọ̀n ọkàn lọ fayasbiqu alayhi al-kitab níwé àkọọ́lẹ̀ ọba borí ẹ̀ faya'malu bi'amali ahli an-nar yóò bá máa ṣiṣẹ́ ọmọ aná fayadkhulha yóò sì wọ́n náà Olúwa má ṣètò wa bẹ́ẹ̀ torí ẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa fún wa rò wípé ń tẹ́ rí pé wọ́n ń ṣe lónìí ó ní kọ́kọ́ ní ó ṣe wọ́n lórí ibú o wọ́n tún ṣe aburú mi tí ó jẹ́ kó rí ibú wọn pé wọ́n tún ṣe aburú mi tí ó jẹ́ kó rí ibú wọn pé lóòótọ́ tí àrùn ńlá tó bá gbé ní sẹ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni kéékèèké náà lórí pati ẹ̀ kìí ṣe pé nílà lásán iná ní hanilé mà àwọn kéékèèké náà wọ́n máa dákún ìmà wọ́n máa dákún aburú hatta idha akhadna mutrafihim bil'adab Olúwa ní títí tó fi di pé
àmọ́ àwọn ẹni tá a ṣèdẹ̀ra fún nínú wa àwọn ẹni tá a sínú ọ̀la fún àwọn ẹni tó ṣe pé wọ́n rí ń jáde yàtọ̀ sí pákó tó lé Ẹlẹ́dàá wa tó bá nawọ́ ìyàgán wọn tó ṣe wípé olú Ẹlẹ́dàá wa ó fi ìyà ó fi ṣe tiwọn idha hum yaj'arun wọn bá máa pariwo ẹ gbà wá o ẹ ṣàánú wá o akégbàjarè wa bá yẹ ṣàánú wá o àmẹni tá a ṣe o ẹ tó mọ mẹni tẹ ṣe ẹ tó mọ mẹni tẹ ṣe bàtàníkẹsì Allah ṣe gbọ́ bàtàníkẹsì Islam ṣe gbà ha sẹ́mi pé ibi tí Olúwa tó ti bẹ̀rẹ̀ sí ní mú wọn ibi tó lámì tó bá pa àwọn aláìní àwọn tó tálákà àwọn nìkan la bá fìyà ìṣe tiwọn ni àwọn olówó àbá máa sọ pé àwa ti lówó àwa kọjá àyà àwa ti lówó akọjá gbogbo àbùkù àwọn olówó àwọn ẹni tó wà nù dẹ́ra àwọn gangan lÓlúwa pọ́rámù wọ́n máa pariwo aha torí ẹ̀ lÓlúwa sọ pé wadharni wal mukaththibina ulin na'ma wa mahhilhum qalila ẹ fi mí sílẹ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n ń pè ọ̀rọ̀ wa nírọ́ àwọn ẹni tá a sì dẹ́ra fún ẹ lọ́ wọn lára díẹ̀ inna ladayna ankalan wa jahim ìyà àti iná jahim bẹ lọ́dọ̀ ilé ìtumọ̀ sí wípé Olúwa Ẹlẹ́dàá kì í gbàgbé ọkọ máa ń lọ àwọn èèyàn lára ni lásìkò àti mú yẹn bá sì tó kò sí ẹni tó lè gbà á lẹ̀ ńlọ náà ni tọ́ Olúwa ní la taj'aru al-yawm ẹ má wulẹ̀ pariwo ẹ má jẹnu yá o innakum minna la tunsarun kò sẹ́ni tó lè ràn yín sí lọ́wọ́ wa kò sẹ́ni tó lè gbà yín lẹ̀ lọ́wọ́ wa kí lè fẹ́ máa pariwo sí torí pé Allahumma ntí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ ó ní tó ń bá nawọ́ ìyà mú àwọn ẹni tá a ṣèdẹ̀ra fún nínú wọn máa pariwo ìyà ò tí ì dé Allah tó wọn sọ fún ọ pé ńgbà tí ìyà bá dé tẹ̀ ń bá ń pariwo ẹ má ò lè pariwo torí kò sẹ́ni tó lè ẹ dákun ta ni ọba tiẹ̀ gbà yẹn lẹ̀ lọ́wọ́ ta ni Allahu múyàn àwọn kan wá kóra jọ pé àníjó rí ọmú Allah ní ọjẹ́ yẹn àwọn kan ní rárá ìyàbá o ìwé sẹ́ni ìyà àfi tí ì bá ṣe Allah kò sẹ́ni tó lè gbà yín lẹ̀ lọ́wọ́ wa torí ẹ̀ lọ́ ń gbọ́ yẹn múra sí o wọ́n ní kó gba Islam ọ̀takú wọn lé wọ́n ní kó tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alayhi wa sallam ọfà akíkọ́rí wọ́n bọ́ sọ̀rọ̀ nípa Islam ọ̀dà sọ́bórí ọfọwọ́ dití ọ̀nà wo lọ fẹ́ jàjàbọ̀ nígbà tó lu abánáwọ́ ìyàtọ̀ bá fi gán ọmú àwọn ata lọ fẹ́ pè ganan rí tọ́jà àwọn tiẹ̀ wọ́n wá kórajọpọ̀ láti pa wọn gbọ́ lọ́wọ́ ìyà oníjọ́ àfitáwà yìí ọ̀bá sí lẹ́yìn rẹ̀ àti wá àtàwọn abẹ́ ti lọ kò sẹ́ni tí wọ́n gbà yín lẹ̀ lọ́wọ́ wa kí ló dé kí ni wọ́n ṣe ya Rabbana Olúwa ní qad kanat ayati tutla alaykum tí wọ́n dájú pé wọ́n ti ń ka àwọn àyà mi sí yín létí wọ́n ń ká Al-Qur'ani fún yín àìsàn láì máa gbọ́ ìkìlọ̀ wọn bá yín ní gbogbo ìgbà ẹ̀ kúkú fìgbà kan tẹ̀lé fakuntum ala a'qabikum tanqisun kíkọ́ lẹ́ńkọ́ oníkálukú kan kọ́ pàkọ́ ni kò sí mímí kan tí ó mì àwọn onítẹ̀lé Kùránì bá wà bíkílẹ̀ pé àwọn onítẹ̀lé débórí bẹ́ẹ̀ lẹ́wà ìyàwó adé tí ó bá mú ọ láyé yóò mú ọ lálùkìyàmù ẹni tó sì mú láyé yóò tún mú lálùkìyàmù torí délé ọ̀dọ̀ wa gbogbo wa o àti wọ́n tó ti lọ́n jẹ́ mùsùlùmí wọ́n á ń bọ́ sọ̀rọ̀ kankan nínú ẹ̀sìn Islam ilé ìtòsí pé wọ́n mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa gbẹ́nu rẹ̀ ń gbẹkúgbẹ kọ́ ọmọ sẹ́nu pányápányá wọ́n sọ pé èwo lẹ̀sìn tuntun abólódo burúkú nìwọ ọmọ kankan nípa Islam
tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fún ọ wá lẹ́sìn tuntun nítorí pé ọ̀kan nínú ọ̀nà àbáyọnu fáwọn tí ò fẹ́ ṣoríire ọ̀nà àti jàjàbọ́ lọ́wọ́ ẹ̀sìn fáwọn tí ò fẹ́ ṣoríire oníkọ́ máa pè ìsìláàmù lẹ́sìn tuntun nígbà tó bá rẹ̀ ní ṣàlàyé rẹ̀ fún wa kò sí tuntun bí ìsìláàmù ti ṣe wà láti ìjọ tó lówà ti fi ránṣẹ́ ńlọ wà àmọ́ tó ń bá ń gbọ́ lẹ́nu ẹni tó mà ntọ́kàn ṣẹlẹ̀ náà nípa àwùjọ tó wà ọ̀rẹ́ ni ṣàlàyé ẹ̀sìn fún ọ ọ̀rẹ́ ni ṣàlàyé rẹ̀ fún bàbá rẹ̀ wọn ọ̀rẹ́ ni ṣàlàyé rẹ̀ fún bàbá bàbá rẹ̀ iná ni wọ́n fi ń ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn àwọn onítọ́ láwọn ń ṣàlàyé rẹ̀ fún wa bó ṣe yé wọn má ni wọ́n ń ṣàlàyé rẹ̀ ìgbà míì gan kọrí nkọ̀dí ni wọ́n ń gbé ọ̀tọ̀ ní tẹ̀sìn sọ ọ̀tọ̀ ní tó ń kọ́ yín ìgbà míì ìfẹ́ nú wọbẹ̀ ní tó ń pa wọn láàmú tó ṣe pé làwọn ń ṣe tí wọ́n fi tapọ̀ ẹ̀sìn ni wọ́n máa sọ wọn ṣaláì mọ̀ òdodo nígbà míì tàbá wa rẹ̀ ní ṣàlàyé rẹ̀ fún wa bó ti ṣe wá tí ò kípo bọyọ bó ti ṣe wá tí ò parọ́ fún wa tí ò fi funfun kó fi pe dúdú fún wa wọn apẹ sìn tuntun bó ló ṣe jẹ́ sìn tuntun àbí wọn lólódo tó ti pẹ́ nínú òdodo tó ti pẹ́ nínú òdo pípọ̀ kó ọmọ wa wá wa wí kó ọmọ sọsọkúsọ eléyìí tí ò ní jẹ́ kó ọ̀la ni gbogbo wa ń wá o Olúwa dákun má ṣe wá lọ lórí ibú torí ẹ̀ tó máa ka àyà Allahu fún wa àgbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa tako àgbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa kọ̀yìn sí àgbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa takìtì pakọ́ ká máa fapá jánu ń bẹ nínú nǹkan tá a gbọ́ eléyìí tó ṣe pàǹtí ń ṣe tẹ́lẹ̀ ká tún mójútó ni ó ń bẹ nínú nǹkan tí wọ́n máa kọ́ wa eléyìí tó ṣe pé àgbọ́rí ká gbìyànjú láti bẹ Allah kó ṣàtìṣe rẹ̀ nírọ̀rùn fún wa ó ń bẹ nínú nǹkan tí wọ́n bá a sọ tí ò tiẹ̀ ní yé wa ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tún ṣèwádìí kí wọ́n ṣàlàyé fún wa tí ò fi yé wa àmọ́ kí èèyàn wá dúndú alátakò lèmi ọmọ jẹ́ njojúmọ́ fún ta ni fún Allah ọ̀nà àti sórí ìrẹ́dà ọ̀nà àti sórí ìrẹ́dà àwọn ẹni tí ń tẹ̀lé tiẹ̀ wọ́n máa sá kójókójó wọ́n máa sá kíjokíjo lọ́jọ́ gbẹ̀ndàl qiyama tí wọ́n ti mọ bọ́rọ̀ àwọn ṣe já sí báwo wá ní wa alátakò wọ́n tó ṣe pọ̀ kẹsìn Allah ọ̀kan kankan ìwọ kèfèrí náà tó ń pè ọ́ pípọ̀ gba Islam tó ṣe pa gidi náà ni onípa ọmọ bọ̀ sọ nǹkan tí wọ́n kú lórí rẹ̀ lọ wà lórí ẹ̀ Olúwa kó má jẹ́ kó kú sórí ní tí ọ̀dá gbogbo ẹni tó bá kú sórí nǹkan míì tó yàtọ̀ sí Islam ó ti kú sórí ní tí ọ̀dá Olúwa ni wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan míì yàtọ̀ sí Islam tó fi sẹ̀sì nígbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa bẹ́nu ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù orí ńlá lolúwa ṣe fún ọ tó bára rẹ̀ mùsùlùmí wàláhì ọkọjá orí olówó orí ọlọ́lá orí onípò gbogbo eléyìí asán ni ilé ayé náà tàn sí ṣùgbọ́n ẹni tó lúwa ṣe ìdẹ̀ra ìsìláàmù fún olúwa ti ṣe orí ńlá fún ọ wàláhì abẹ́ Allah kó má borí náà jẹ́ ẹni tó ṣe pé tó bá ti ka Al-Qur'ani fún dókítà kìtì pakọ ní ọkọ yóò máa sọjìká kí ló ń fẹ́ fi ṣe nǹkan ni wọ́n ń bá wí ó tún máa tàka sórí pé nǹkan mustakbirin lẹ́ni tí ń ṣègbéraga ó ń ṣègbéraga sọ̀rọ̀ Allah kí ló padà fi mú jáde ìgbéra sánlẹ̀ ẹ sì ti máa pẹ́ ní tí ó bá ti sórí ibú ìgbéraga ń bẹ nínú ọ̀kan nínú tí máa kó bá wọn gbogbo ẹni tí a ń bá sọ̀rọ̀ Islam tọkọ̀ láti gbọ́ tọgbọ́ tó lòun ní tẹ̀lé sọ fún mi kí ni tó mú ọ mọ́ gbọ́ kí ni tó mú ọ gbọ́ tó fi tẹ̀lé tó yàtọ̀ sí ìgbéraga kò sí ìgbéraga ní mú ní takò òdodo ìgbéraga ní mú ní kọ̀ òdodo ìgbéraga ní mú ní mọ́tẹ̀lé òdodo ìgbéraga burú púpọ̀ nínú tí máa bà tèèyàn jẹ́ tí máa sọ ìyàdọ̀ lórí ibú kí ló mú gbogbo ẹni tí ṣe bídà náà nísìn láti má tẹ̀lé súnà ìgbéraga ni ìgbéraga burúkú pé súnà kíni ẹ̀yin náà gbédè o tí ẹ bá gbédè Yorùbá súnà kíni kí ni túmọ̀ rẹ̀ ìgbéraga kẹ́nìkan máa bó sọ̀rọ̀ súnà
kí ni tún ọ̀rọ̀ ìgbéraga tó bá ń rí àwọn dẹ̀pẹ̀bí rẹ o lè máa sọ pé èso ń gbéraga ẹ lápẹ gbédè tí ń jáde lẹ́nu ọwọ́ náà èso ń gbéraga onísúnnà kínní kẹ́nìkan máa bá wọn sọ̀rọ̀ súnnà níbi tó dàgbà dé yìí kí á lè túmọ̀ rẹ̀ ìgbéraga gidi níbi tó ti kí eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tẹ́ rí lórí àná ọ̀kan bàbàrà gàgàrà tó mú ọdẹ ní àná ní ìgbéraga náà lànà bọ́ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yadkhulul janna man kana fi qalbihi mithqalu dharratin min al-kibr ẹni tí ń tó kéré bí ọmọ náà gún nínú ìgbéraga bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní wà lìjẹ̀nà abatanijẹ́ ńlá ní ìgbéraga. wọ́n gbé nítorí ọ̀rọ̀ eléyìí ní mo fẹ́ òun á ní tí bàbá òun dálẹ̀ ní tí bàbá òun gbé wọ̀lú ọ̀dà má sẹ́wọ̀n kékeré ọ̀fà ìgbéraga. àwa tó ń pọ́nlé àwa tó ń yẹ́sí àwa tó ń bàbàrà káwá sọ pé àwọ̀ fẹ́ dún bẹ̀ mọ́ ìgbéraga ni. kí wọ́n á ní ìgbéraga ó ṣe fún ọ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù. torí pé iná nílé àwọn onígbéraga àlìjẹ́nà nílé àwọn ẹni tára wọn sọ̀rọ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ lórí kùránì kìíní ẹgbẹ́ tí ẹgbẹ́ ẹ̀ máa jọ sọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí dàjóró tẹ́sí tún máa yin alukùránì lódì tẹ́ máa ṣàfù eléyìí túmọ̀ sí wípé tí a bá wo àwọn àyà yìí Allahu azza wa jal ó lé jìnnà sí wa láti jọ jásí pé nǹkan kan bẹ nínú tó ń lábọ̀ wá lọ́rùn ká máa ṣe eléyìí tó ṣe pé ipa wo lè ka kó sí gbogbo nǹkan tó ní ká máa ṣe òun náà ní ká wá pa. bákan náà rí nínú àwọn àyà yìí kò sí àṣegbé kò sì sí àsọgbé gbogbo ń tàn ṣe àti ń tàn sọ iná ní wá bí àkọọ́lẹ̀ àti pé olúwa fi wá lọ́kàn balẹ̀ kò sábòsí lọ́dọ̀ Allah kí ló fẹ́ bò wá sísè kò sẹ́nìkan nu atọ́jọ́ máa rẹ̀ torí pé ọba tí ò bí ma ẹnìkan ò bí tó bá kó bí ẹnìkan lọ́ máa nu wa tàwa tá ìsọ máa rẹ̀ kò bá gbé ṣé títọ́ máa rẹ̀ ní kò ṣe ni àbí tọmọ ọlọ́mọ ṣùgbọ́n gbogbo wa ẹ̀dá tó dá ni wá àwa kọ́ la dára wa òun lọ dá wa àwa dọ́gba nínú eléyìí tí wọ́n bá mọ̀ pé Allah kọ́ ló dá ọ o lè jáde kọ́ wa fẹnu rúnrún rẹ sọ ká gbọ́ Allah azza wa jalla ló dá wa ìdí ni kò ní sábò sísẹ́ ní kankan ní tí kálukú bá ṣe náà ní ọgbà. kèfèrí wọn ò fi ọkàn sí Al-Qur'an wọn máa ń gbọ́kàn wọn jìnnà sí Al-Qur'an ẹsì rí tí olúwa ń pàkíyèsí wa gbogbo gbà afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha kí ló dé tí wọ́n ṣe làákàyè sí Al-Qur'an àbáwọn àgádágodo wa ń bẹ lórí àwọn ọkàn wọn afala yatadabbaruna al-Qur'an walau kana min 'indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira kí ló dé tẹ̀ ṣe làákàyè sí Al-Qur'an tó bá gbọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ló ti wá ní ẹ bá rí ìyapa ń bẹ tí ó pọ̀ olùwà ń fẹ́ ká ronú nípa Al-Qur'an ká ṣe làákàyè nípa rẹ̀ bákan náà olùwà ẹlẹ́dàá wa máa ń tí kálukú ṣe ṣáájú kó tó di kó ṣe à ń bẹ Allah àti tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti tá à ń ṣe títí tá a fi kúrò láyé olùwà kó fún wa ní dáadáa ṣe kó jẹ́ kí dáadáa kó pọ̀ nínú iṣẹ́ wa kó jẹ́ kí dáadáa kó tẹ̀wọ̀n nínú iṣẹ́ wa ilé tí ó jẹ́ kí afẹ́rẹ́ àlùjánnà wọ̀ ní rọrùn bákan náà olùwà ẹlẹ́dàá wa fi hàn wá wípé àwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ ẹ gba Islam ẹ ṣe sunna ẹ ṣẹ̀sìn òdodo tí gbogbo wọn máa kọ̀ ọwọ́ ìyà ni ò tí ì bá wọn tọwọ́ ìyà bá bá wọn wọ́n pariwo ariwo tí wọ́n wá ń pa kò lè gbà wọ́n lẹ̀ o kò lè pé kí wọ́n rọ́nà àbáyọ kí ló dé kò yẹ kọ́rọ̀ ọ̀dọ́ já sáriwo ariwo ẹgbàá mi ìwọ tó ṣe pé tó bá ti gbàgbọ́ tẹ́lẹ̀ inú kẹ́ lọ́ọ́ bá wà inú gbádùn lọ́ọ́ bá wà torí ẹ̀ tí èèyàn bá fẹ́ jẹ́ àríkọ́gbọ́n fẹ́ lómi tó bá fẹ́ jẹ́ àríkọ́gbọ́n fẹ́ lómi kọ́sá ìgbàgbọ́ nítorí pé ẹni tí máa ń jẹ́ àríkọ́gbọ́n tiẹ̀ ti bà torí ẹ̀ ẹni tó bá ti sa ìgbàgbọ́ wọn máa ń dá àríkọ́gbọ́n fẹ́ lómi àbí Allah azza wa jal
kó fi kó jẹ́ káàánú nípìn pípọ̀ nínú ìmànà àti ìmọ́lẹ̀ al-Qur'ani alápọ̀nlé. Olúwa Ẹlẹ́dàá kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba. Subhanaka Allahumma wa bihamdik ashhadu astaghfiruka wa atubu ilayk. Ìbéèrè ẹyọ kan tó bá ní kó sọ. Wa alaykum salaam. Ẹni tó ti pín sọ̀sọ̀ yá wọ́n pé tó bá tutù ẹ̀jẹ̀ ní tù ṣé kò ti kó bá sùyàmù rẹ̀? Ó kó bá tó bá pé ẹ̀jẹ̀ náà ní itọ́ tí ń bẹ lẹ́nu rẹ̀ tí ń kọjá lẹ́nu tí ń gbé mì. Tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ ní ń kọjá lẹ́nu tó ń gbé mì lórúkọ tọ́, sùyàmù rẹ̀ ti bàjẹ́. Mo tó bá pé gbogbo èyí tó ń gbé mì tí ń bẹ lẹ́nu rẹ̀ tó o bá ti gbìyànjú àti tú jáde, ìtọ̀ ni òun ló sì ń gbé mì, kò sí tó ṣe sùyàmù rẹ̀. Àwọn ìgbà tó bá gbìyànjú láti fẹ́ tú jáde ní ń dẹ̀jẹ̀, eléyìí á sọ pé ó mójútó pé ẹ̀jẹ̀ kan ò gbọ́dọ̀ padà dèpòdépò kó gbé mì lẹ́jẹ̀. Àmọ́ ní tó ti mú kó máa tú ẹ̀jẹ̀ jáde o, ètò súnmọ́ jù ni pé itọ́ ẹnu rẹ̀ ó ti lúpọ̀ mẹ́jẹ̀, ó ń gbé tọ́ọ̀mì papọ̀ mẹ́jẹ̀, ó túmọ̀ sí pààrẹ̀ ń ṣe ọ́. O ní láti lọ sí ilé dókítà wọ́n bá wo kí ni ń fà. Ṣùgbọ́n gbogbo àti òun fi ń gbé ẹ̀jẹ̀ mi papọ̀ mọ́. Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.